padà bọ̀ Àbújá ká fi tó ṣẹlẹ̀ tó yín létí àwọn fídíòs kan wà tó ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn drama kan wà tó ṣẹlẹ̀ ń bẹ̀ Oríyọmí Hamzat official tẹ́ máa rí ń bẹ̀. This is Mr. Gbade, the senior brother to Mr. Timothy Olúwadámiláre Adegoke tí wọ́n pa ní hòtẹ́ẹ̀lì Adédoyin ní ìpínlẹ̀ Ọ̀ṣun. A ti lọ àti dé o, ó tiẹ̀ jẹ́ pé kò rọrùn ṣùgbọ́n a lọ adé adúpẹ́ fọ́lọ́run. Alẹ́ àná pátápátá lèmi gbọ́ wípé èní ni court. Bí mo ṣe gbọ́ gan ó dẹ̀ fọ́nì sí mi. Mo gbé lọ́yà níbẹ̀ ni. Kí la máa ṣe? Wọ́n ní àwọn ti rán èèyàn kan l'Àbújá tó máa wá síbẹ̀ yẹn. Mo ní ṣé wọ́n ti mọ details charges yẹn, wọ́n láwọn ò tí ì mọ̀ pé bọ̀ ẹni táwọn rán yẹn ó máa bá wọn ṣiṣẹ́ yẹn fine. Mo pe Mr. Gbade alpha mo rí text báyìí bẹ́ẹ̀ ni báwọn náà ṣe ń gbọ́ sí ni àwọn send sí mi. Ẹ wá já lọ bó la ṣe fẹ́ ṣe láago 9:00 àbọ̀ lálẹ́ bó la ṣe dé Àbújá láàárọ̀ yìí. Ọlọ́run ràn wá lọ́wọ́ a rí flight lóòótọ́ adẹ̀gúnlẹ̀ sí Àbújá but torí pé àgbọ̀ tẹ́lẹ̀ ká tó dé Àbújá wọ́n ti jókòó wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ adájọ́ dẹ̀ ti sọ̀rọ̀ wọ́n ti rojọ́ ìwọ̀n tí wọ́n rò wọ́n ti present case yẹn. In fact ní tó jẹ́ ká bá wọn ní court ni pé àwọn ọlọ́pàá ní láti gba pépà kan court order láti detain Adédoyin sọ́dọ̀ wọn àtàwọn tó kù ló jẹ́ ká bá wọn ní court. Ìgbà tá a débẹ̀ tá a bá wọn court tán mi ní fẹ́ kí Mr. Gbade sọ̀rọ̀ púpọ̀ ni o nítorí kí emotion wọn kó má bàa destroy the whole thing. Bí a ṣe wà Peter ń sọ̀rọ̀ báyìí I must tell you tẹ́ bá rí caption ntẹ̀ ń wò yìí Adédoyin may gain his freedom next week Tuesday ọjọ́ méje ó súnmọ́ k'Adédoyin padà lọlé lọ́jọ́ méje kí gbogbo wàhálà wa kó má jà sásán tá à ń sọ kì í ṣe pé a ní kán pa Adédoyin kí gbogbo wàhálà wa má jà sásán tá à ń sọ kì í ṣe pé a ní k'Adédoyin má lọlé mọ́ ṣùgbọ́n a fẹ́ kí justice a fẹ́ rí justice fún ikú tó pa Timothy but I don't know kò yé mi a gbọ́ ìgbà tán rojọ́ ó dẹ̀ ná wa ní wàhálà gan a mọ charges gan àdẹ̀rẹ́ tó sọ fún wa pé this is the charges my observation mi ẹ mú lọ́wọ́ a ní àwọn kan ní court a ní àwọn kan ní police settings tí wọ́n máa ń jẹ́ prosecutors àwọn prosecutors yẹn wọn kì í ṣe lawyer àwọn máa ń lọ establish case ní court ni wọ́n á ka ẹ̀sùn tẹ́ni ẹsẹ̀ sí lẹ́sẹ̀ wọ́n ní agbára they don't have the power they don't have the I want to argue. mi fẹ́ sọ knowledge but they were not trained fine they were not trained to argue I mean the name to mention when it comes to law in Nigeria the two respected SAN and some other qualified lawyers numbered almost 12 representing in the court for Adedoyin and his people. But from our own side, we have just that prosecutor ẹnìkan la ní. There is no one to argue against these SANs, against those qualified lawyers. There is no one to argue with them. In fact, to the extent that ó wá rí lójú wa bí pé prosecutor àti àwọn tẹ́jọ́ ń argue as lawyer o bí ìgbà tí wọ́n ti mọ tí wọ́n jọ sọ. To the extent pé ẹni tó argue in our favour the prosecutors he agreed concur even supported the claim the oh my God of the those lawyers the qualified lawyers nígbà téèyàn á fáàmù téèyàn sọ tí ò bá jẹ́ wípé adájọ́ yẹn ó jẹ́ adájọ́ tí ọ̀rọ̀ yé to understand òní gan l'Adédoyin àtàwọn èèyàn rẹ̀ ìbá lọlé
tí ò bá jẹ́ irú adájọ́ tó jẹ́ barrister Adegoke Adedoyin àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní máa sọ àbó ti gbowó àbó ti ṣe kíní kan. I cannot say that because mi kò mọ lọ́wọ́ mi dẹ̀ mọ̀ gbà tán fún lówó mi dẹ̀ mọ̀ nǹkan èmi dẹ̀ kọ́ ni mo gbéṣẹ́ fún mi ò mọ what extent níṣẹ́ tán gbé fún mi ò mọ the description of their negotiation and the terms and condition of service tí barrister Naim tó jẹ́ barrister àwọn Adédoyin àti tó jẹ́ barrister àwọn Adegoke àti àwọn Adegoke tí wọ́n jọ ní I don't know but one thing I know is that he insisted that they should transfer case to Osun State. Wọ́n sọ yẹn náà court adájọ́ ní criminal case anywhere náà ti lè ṣe in Nigeria náà wọ́n ti dájọ́ kò pẹ́ẹ́rẹ́ kán gbé padà lọ síbẹ̀ ẹ̀ka tó ṣe case fine so tí o I'm saying it èmi àsọ bá ṣe rí ni o. ó dẹ̀ ń pọ̀ sí mi báyìí. Adédoyin fúnra ẹ̀. gbàdé wàá kú ni mo lóun náà kú ni olóburúkú ni mo tún ṣe pé. wàá kú ni. Adédoyin ó tún ní God láti máa sọ báyẹn. tí mo jáde these people are superstar they are superstar tí wọ́n bá lè fi emissions tí wọ́n lè wá another jeep tí wọ́n fi kó àwọn tó kù náà what are we saying these people I don't know ọlọ́pàá ẹ ṣé gan o ọlọ́run sọ yín lẹ́san rẹ o we appreciate you o ẹ ṣé gan ni o but ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ní Nàìjíríà lókè òkun anywhere I think we need your help but mi ò lè tí ì sọ báyìí irú help ta need àwọn èèyàn ń sọ láàárọ̀ pé tó bá jẹ mú wà wọ́n á dá owó ká gba SAN àní káwọn náà kó SAN méjì mẹ́ta ká kó wọ kóòtù lọ́jọ́ Tuesday káwọn gan ti máa send papers kó tó di Tuesday kó wá di SAN to SAN ìgbà yẹn ni adájọ́ wọn ò ní dádájọ́ lórí irú ìgbà yẹn dádájọ́ ọ̀rọ̀ gangan wọ́n wá gbé kalẹ̀ Adédoyin kéèsì yẹn pọ̀ charges yẹn pọ̀ but charges yẹn pọ̀ lórí àwọn boys yẹn àwọn ọmọ yẹn àwọn tó kù àtọkùnrin àtobìnrin but kéèsì tí Adédoyin ní felony attempted felony and conspiracy àgbègbè ara mọ̀ pé conspiracy ntí ọba ti mọ lẹ́yìn kan náà wọ́n pè conspiracy so attempt is not even felony attempted felony and conspiracy ẹ̀yin lọ́ọ̀yà ẹ bá wa tú I don't know èmi mo ti kà á but I am not the authority mi ò kí n sọ authority láti sọ the only power I have is to report what happened not to question anybody. I need to shed light sí àwọn ibìkan tí mo bá rí pé ó ṣókùnkùn tó ń ṣókùnkùn ó ti ṣókùnkùn I am not happy Mr. Gbade mo take time láti ṣàlàyé díẹ̀ púpọ̀ so that ẹ̀yin ò fi ní sọ àwọn kankan tí ò yẹ ká sọ ìgbà tí lọ́ọ̀yà okay ìkíni tí mo ti fẹ́ sọ nípa SAN tí à ń sọ yìí barrister lọ́yà tó ń ṣe kéèsì Adédoyin lọ́yà kan là ń kígbe tá à ń kígbe Adédoyin lọ́yà Adédoyin lọ́yà tó ń lọ bá àwọn newspaper tó ń sọ gbẹ fún wọn lọ́yà Adédoyin ni tó lọ sùn mí ní kóòtù pé n gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ lọ́yà Adédoyin ni but lẹ́ni is not the only one there tó kankan sí mọ́ because àlẹ́ torí bí ó ṣe ń dùn wá tó káwá máa ba kárí àwọn ẹni ẹlẹ́ni jẹ́ àwọn ọmọ ibi tó náà lọ́la kọ́lọ́n jẹ́ kó náà ṣàṣeyọrí ẹ mọ̀ sọ pé gbowó tó ẹnìkan kò rí nígbà tí ń gbowó ẹnìkan kò mọ̀ ìgbà tí wọ́n ṣe negotiation ó ní reason ẹ̀ tí ò fi wá ó dà ní reason ẹ̀ tó fẹ́ kán gbé wá s'Óṣogbo ṣe gẹ́tẹ̀ so àmọ́ business agreement tóun àtàwọn family Timothy ní tiwa ni pé a fẹ́ òdodo so tí ò bá ti ní affect iṣẹ́ Adédoyin tó pé àwọn náà iṣẹ́ barrister Naim táwọn náà bá ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú bí lọ́yà Adédoyin náà ṣe ṣiṣẹ́ pẹ̀lú àwọn SAN tó wá lónìí kí SAN ó kojú SAN náà báwo ni prosecutor ó ṣe dúró wá níwájú SAN àbí tó ní pé state ló ń bá wa charge kéèsì yìí ni ló fi jẹ́ wípé prosecutor ló gbọ́dọ̀ face SAN lọ́yà kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ represent interest àwọn family ẹni tó kú tell us tá a bá ti mọ̀ bẹ́ẹ̀ we don't have any problem let me tell you wọ́n ròyìn adájọ́ yẹn gẹ́gẹ́ bí ọmọlúàbí
She has worked in Lagos for years. Was it not 15 years? She has worked. Wọ́n ní clean slate. Lọ́yà adájọ́ tó fẹ́ dá ẹjọ́ yìí, ó ní clean slate. Obìnrin ni ọmọlúwàbí ní abiyamọ ni. Ó ní very clean slate. She's a stainless woman. But let me tell you, despite being a stainless woman, she does not know the family of Timothy, neither the family of Adedoyin. Ìtò kàn ní ẹjọ́ tí wọ́n bá gbé síwájú ẹ̀ bí àwọn Leonard kìíní tó wà wájú àwọn baristas lawyers nǹkankan tó bá ti lè argue sí argument pé òfin sọ báyìí òfin sọ báyìí òfin sọ báyìí ìní ò fi dájọ́ o ìní ò fi dájọ́ o ẹ̀ẹ́dájọ́ tó bá dájọ́ sí òní ẹ̀sàbí àmọ́ ní ariwo lásán là ń pa lórí social media o and ẹ̀yin tẹ̀ ń wò wá ẹ̀yin ọ̀fẹ́ ariwo lásán majority of you lórí àwọn kan ní kí n open GoFundMe ká gba owó ká pe SAN kí SAN ọ lọ oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sọ tí Gbadé bá ti ṣe meeting pẹ̀lú àwọn nkú ẹ̀ àtàwọn family tí wọ́n bá ní go ahead láàárọ̀ ọ̀la I am ready but tí tó wà náà ò gbọ́dọ̀ pẹ̀ mọ́ o because sábà máa gba SAN gẹ́gẹ́ lónìí ọ̀la ó pẹ́ ju ọ̀túnla wọ́n ti gbọ́dọ̀ máa right Abuja tí wọ́n bá fi release àwọn ẹni ẹ̀tàn release wọn on bail kéèsì ti tán o kò sí kéèsì mọ́ o kéèsì ti tán adẹ̀finá sórí òrùlé sùn ni when are we hoping to get justice ṣáàṣì máa rí rárá sá tó sì ń bọ̀ sá Mr. Gbadé you have little to say so that kẹ́ má bàa torí ńgbà tó ti wà nílé ẹjọ́ ṣe get. bẹ́ẹ̀ni Alhaji ẹ ṣe gan ibi tí ẹ parí ọ̀rọ̀ sí ẹni mo ti máa bẹ̀rẹ̀ táwọn kan mo dúpẹ́ lọ́wọ́ gbọmọ Nàìjíríà nílé lóko gbogbo ẹni tẹ́ ń wò wá mo dúpẹ́ lọ́wọ́ yín because of our time mi nígbà wà ní àkókò púpọ̀ and mi ń sọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ ti dé court báyìí Alhaji mi tán parí sí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ṣe rí actually àwọn tó jẹ́ ọ̀nkù mi mo ti pè wọ́n àti àwọn bọ́lá Àbújá there is no going back pé ọkọ̀ ìgbìmọ̀ ìṣẹ̀lẹ̀ bá wọn àbí nǹkan kan Alhaji any help tí ọmọ Nàìjíríà bá lè ṣe fún wa lórí ẹ̀ ni láfẹ́ báyìí o àwọn kùnú náà ti bá wọn sọ̀rọ̀ mo yẹ tí fada àti mo ti bá wọn sọ̀rọ̀ àdínlọ́yà níbẹ̀ kó represent wa tí ìyá ẹ̀kọ́ lọ́rùn àtàlájì Aromi Hamzat nígbà represent níbẹ̀ rárá kò ní sẹ́ni tó máa wà níbẹ̀ rárá but I give thanks to God àti ìgbésí ayé Alájì Aromi Hamzat because alẹ́ àná mo ṣe gbọ́ mo gbá bí orin náà l'Abuja tí n bá gbá bí omi nígbà wọn kan àní lọ wọ́n ti pè lọ́ọ̀yà wa mo máa sọ kí n sọ náà wọ́n ti sọ fún kò dẹ̀ sọ fún mi mo sì wá pé Àbújá ní kọ́ àwa lọ́ọ̀yà ìgbà sanu yìí kí ló ń ṣẹlẹ̀ gan wọ́n tó báyìí ó ní ilé òótọ́ ni wọ́n ti pọ́ǹkù ẹ̀ oyún máa jì wọ́n ti pọ́ǹkù ẹ̀ náà ẹ̀ pọ́ǹkù mi wá kọ́ńtù kọ́nà mi kẹ́ bírífù kẹ́ sọ fún mi mi ìfẹ́ sọ̀rọ̀ lórí yẹn ló pọ̀ ó bà mí lọ́kàn jẹ́ tí ó bá mo sáré pàlà Alájì ní kan bí aago mẹ́sàn-án alẹ́ àná ni Alájì Aromi Hamzat ẹjọ́ ìgbà wa kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí ọ̀la ní kóòtù náà lọ́ọ̀yà wa wà láyé ọ̀wà lọ́sọ̀gbó lọ́ọ̀yà wa ọmọ Ọ̀ṣun state ní ọmọ Òṣogbo Adédoyin ọmọ Ọ̀fẹ́ ní Ọ̀ṣun state ìfẹ́ sọ̀rọ̀ pọ̀ lọ síbẹ̀ yẹn bẹ́ẹ̀ mo bẹ̀ ọmọ Nàìjíríà mo bẹ̀ yín ẹjọ́ any help tẹ́ bá lè ṣe fún wa we want lawyer what we want from you now is lawyer SAN na fẹ́ pẹ̀lú it may be 2 or 3 or 4 or more than that please right from now ẹjọ́ kò sẹ́ni tí wọ́n lọ fi lábọ̀ lé mọ́ tí wọ́n bá sọ bí ní fáìnà máa sọ fún wọn lé ní pẹ́kọ̀ báyìí tó bá tún ní nǹkan ṣe àwọn kùnmí fẹ́ ní nǹkan ṣe kí wọ́n tún fẹ́ ní lọ́ọ̀yà kò kí ojú náà kánà make effort níbẹ̀ yẹn mo ti pọ́nkù mo ti brief àwọn kùnmí they should make effort over there kánà make effort kí ẹ̀yìn Nàìjíríà náà kí ẹ dìde sọ̀rọ̀ wẹ̀ ẹjọ́ ẹ̀yin ìjọba Ọ̀yọ́ state ẹjọ́ ẹgbà wa ìjọba Nàìjíríà náà kọ́ gbà wá kọ́ jọ kọ́ máa wá yín rọrùn kò ní dá ká fúnṣẹ́ òlé sùn kò ní dá kí ọ̀rọ̀ yìí kó lọ síbẹ̀ báyẹn kó má sí justice please what we want from you now is justice and we want lawyer SAN kò wípé ẹjọ́ ẹ help wa mi fẹ́ sọ púpọ̀ mo kí yín o ẹ ti ṣe bẹ́ẹ̀ ẹ má ẹ̀kọ́ rẹ̀ yín kí ni tẹ́ experience bẹ́ẹ̀ mo máa sọ débẹ̀ ifun life mi náà kò sí ìbáyìí Alájì náà rí àjọ lọ ni life wo ò sí fún wọn mo débẹ̀ ṣé àwọn kí mo sọ fún yín ní ọ̀sẹ̀ mélòó sẹ́yìn bí December time yẹn tó ń wá sí ìrúwà tó ń fẹ́ kidnap tó ń fi ṣe mí léṣe there was a guy inú wọn tó sọ̀kalẹ̀ tó ní Àyùgbadé bọ̀bọ́ yẹn mo rí l'Abuja lẹ́yìn náà ó sọ fún mi pé wọ́n á dé mi lókun ní èmi ó tún wá s'Abuja Gbadé òun á dé lókun ní wọ́n á pa àwọn tó máa dé lókun ní àwọn dẹ̀ máa mú ẹ tó bá tó bẹ̀ kó sọ Abuja lẹ́ni he was telling me that ẹ̀ẹ́dẹ̀sẹ̀ mo sọ fún àwọn ọlọ́pàá yẹn o mo wọ́n ṣe ọkàn sí o ẹ̀ẹ́dẹ̀sẹ̀ mo ti report ẹ̀ wọ́n ṣe ọkàn sí mo dẹ̀ bẹ̀ sí pariwo mọ́ lórí mẹ́ wọn lè ṣe kankan bẹ́ẹ̀ wọ́n ṣe ọkàn sí o mo ti report ẹ̀ o mo tún wá wá sí kò report ẹ̀ again nínú àwọn tó fẹ́ gbé mi ní Èrúwà tó ń wá ní December time mo ti rí kan l'Abuja ó dẹ̀ confront mi nípa àti fún mi ti pẹ́ Ìgbàdé òtún wá s'Abuja tó bá tó bẹ̀ kó s'Abuja lẹ́ni
àwa parí ìyẹn tán àwọn ọlọ́pàá àti àwọn ọlọ́pàá yẹn fún Adédoyin àtàwọn yòókù wọn kú wọn padà Adédoyin tí wọ́n á ní god àti máa bá mi sọ Gbadé máa kú ni èsì mi ló bá mi ó tún wá ń sọ fún mi Gbadé máa kú ni mo dẹ̀ reject ẹ̀ mo dẹ̀ send it back sí pé òun ló máa kú oyún máa jì ṣé àwọn tí ó wà ní detention ọlọ́pàá àwọn tí yà ń jẹ ó tún máa ní kóòtù láti sọ̀rọ̀ báyẹn kárípà bá ní lọ́yà tó sàn lọ síbẹ̀ yẹn àwọn sàn tó tẹ̀lé wa síbẹ̀ tí wọ́n hági kéèsì yẹn tó wọ̀ pé òun lọ sínú kòtò ṣé mo kò ní lè sọ̀rọ̀ I don't want to quote anybody I don't want to quote anybody wọ́n sọ wọ́n ṣe àní lọ́yà ni they are asking me where's our lawyer don't you have lawyer mi lè sọ̀rọ̀ náà ọ̀yún máa jì ṣé ẹ kú dé báyẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ jọ́ọ̀jì yẹn obìnrin ni wọ́n mi ní dárúkọ wọn bẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ wọn àlùbàbà mo dúpẹ́ lọ́wọ́ wọn tí ó bá sí Ọlọ́run bàbá tí ó bá sí Ọlọ́run tí ò sí ẹ̀yìn bẹ́ẹ̀ làwọn Adédoyin wọn gbà lẹ́ni tí ò dẹ́kun rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì gé nǹkan tó fẹ́ sọ aláàjì on the 8th next Tuesday ní next court báyìí ẹjọ́ gbogbo Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ before then kanizan ẹ̀jẹ̀ kanizan tá àmì short bẹ́ẹ̀ ẹjọ́ nǹkan tẹ̀lé sí ju bẹ́ẹ̀ lọ ní ẹjọ́ ẹ fọ ẹ má yẹ kí àbúrò mi kó kú gbé ẹ má yẹ ká jíjà ẹ gbé o ẹ gbàjọ́ sì sìn fún wa ẹ ti ṣe bọ̀ ẹ jẹ́ ká jà ẹ lájà ìṣẹ́gun ni o ká jà lájà ìní o bákan náà gbogbo àwọn press yẹn jọ all the press on the 8th and Tuesday bloggers ẹ pàdé wa l'Abuja radio stations televisions you are invited l'Abuja. repress ẹyọ kan bẹ́ẹ̀ níbẹ̀ lẹ́ni tó dẹ́kun níbẹ̀ reason dẹ̀ ni pé wọ́n fẹ́ campus wa ni. wọn èèyàn kankan ò gbọ́ nígbà tí mo wọlé síbẹ̀ ẹgbẹ́ Adédoyin gẹ́gẹ́ ni mo jókòó sí bẹ́ẹ̀ni àjọ ojú ara wa báyìí bẹ́ẹ̀ni náà yes ó bójú alájí báyìí kò ti Adédoyin gẹ́gẹ́ báyìí ó wò mí báyìí. alájí ẹgbẹ́ ẹ̀ jókòó sí yẹn alájí ní bẹ́ẹ̀ ni mo fẹ́ súnmọ́ mo fẹ́ dì mú nínú kóòtù alájí dì mí mú kóòtù eléyìí fẹ́ dì mú nínú kóòtù mo fẹ́ dì mí nínú kóòtù gbájú mo fẹ́ gbájú sókè nínú kóòtù wọ́n ṣe bẹ́ẹ̀. alájí ló dìde ló dì mí mú pé no ní kóòtù ìgbà tí ó wá padà ń jáde tẹ́lẹ̀ wá ní ókùnì no kó tó jáde síta pápátá. ó tún wá pa mi ó tún wá ọwọ́ pè mí ní Gbadé wá ẹ̀tẹ̀jọ́ wá yẹn dà òun dà kí ni kọ́ mi ní o stupid ṣá Adédoyin wá ń bèrè alájí dà ẹ̀tẹ̀jọ́ wá yẹn dà Adédoyin you are very stupid àwọn ọ̀pá yẹn wá dì mí mú wọ́n wá dì mí ṣé mọ́tò yìí tẹ́ bá fẹ́ pa wá tẹ́ rí wa pa Ọlọ́run ló pa wá o. oyún máa jì. tẹ́ bá try láti pa wá tẹ́ bá ti rí wa pa Ọlọ́run ló pa wá o. ẹ lè pa wá o kò sí tẹ́ lè ṣe o. tẹ́ bá sì fẹ́ pa wá tẹ́ rí wa pa Ọlọ́run ni ó pa wá kì í sọgbọ́n tiwa náà. màá rọ̀ yín gbogbo ẹ̀yin tí wọ́n ránṣẹ́ burú ẹ jọ̀ọ́ màá rọ̀ yín màá wá bí léèrè pé tó bá sọ ọmọ yín wọ́n pa ń kọ́ tó bá sẹ́yìn náà wọ́n pa bẹ́ẹ̀ sẹ́ dákẹ́ ni ok tírú ẹ̀ bá wá ṣẹlẹ̀ sọmọ yín lọ́jọ́ ọ̀la tẹ́ ẹ ti relax gbogbo wàhálà tẹ́ ń ṣe yìí tálẹ̀ ti dé tẹ̀ lè ṣe wàhálà káàkiri mọ́ tí wọ́n wá pọmọ yín bẹ́ẹ̀ yẹn tó jẹ́ breadwinner yín tẹ́ ẹ wá rẹ́nìkan tó dìde láti gbàdájọ́ òdodo fún ọmọ yín bí mo ṣe dìde yìí ṣé ẹ bẹ̀ lọ́n kí oríṣẹ́ yẹn ṣe ni àbí kẹ́ ẹ waste ẹ̀ àbí kẹ́ ẹ bà ayé ẹ̀ jẹ́ ẹ rò fúnra yín o torí wọ́n mọ̀ràn yín sẹ́ bú you have to be there these people are full of confidence. confidence ni o ṣe báyìí. confidence yẹn pọ̀ wọ́n yẹn lè ẹwọ bọ́ yẹn ó lóhun ni. a ní ọmọ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ pọ̀ ó ní Adédoyin kò mú ni. wọ́n yẹn seriously ni o. àwọn máa dèmí lókun máa ṣe dàbúrò tèmi ni. ó sọ báyìí náà he said it. àní wọ́n làwọn wà in charge. ó lábùjá làwọn wà yìí o. ó ní kèésì Ọ̀ṣun o kèésì Ọ̀yọ́ state o. àbújá làwà yìí o. Gbadé o tún wá sàbújá àbí o tún wá àbí. tó bẹ́ẹ̀ kó sun bí. tó bẹ́ẹ̀ kó sun àbújá dọ̀là ń sọ bẹ́ẹ̀ fún mi. imagine. ẹni tó tún wá jẹ́ Adédoyin náà tún wá jáde. tó wá jáde wá ní Gbadé o máa kú ni. níwà wọn fẹ́ ká rìkọ́dù ojú ẹ̀ bọ̀bọ̀ tó lóyún wọn pa ilé yìí yẹn òun ti dàgbádà bojú ẹ̀ báyìí wọ́n ṣe jáde kí wọ́n bá rojú ẹ̀ wà wá padà rí mú o àdìgbòkò ẹran ẹ̀pà kọ́ mú o bó ṣe sọ pé wà á kú ni bó ṣe jáde that was the statement tó sọ. Gbadé wà á kú ni wà á kú ni olókùn wọn náà. so ẹgẹ ti gan báyẹn. ẹ má jẹ́ kí outside court ní gbogbo àwọn yẹn ṣẹlẹ̀. níta court ni. torí pé àwa náà lọ school ẹ̀kọ́ tán dẹ̀ kọ́ wa ni pé bẹ́ẹ̀ ṣe máa ń report court case bẹ́ẹ̀ la report ẹ̀ ní tó ṣẹlẹ̀ outside court wọn èèyàn ọlọ́pàá wọn ò lágbára pé kéèyàn má record suspect àbí kó má gbé kámẹ́rà sí lójú but inside the court o gbọ́dọ̀ lo kámẹ́rà o gbọ́dọ̀ record. outside court yẹn náà alájí outside the court alọ́pàá yẹn gàdí ẹ. wọ́n sọ wọ́n wà fílẹ̀ wọ́n jọ sá lọ ni wọ́n fi ọ sá lọ ni wọ́n fi ọ sá lọ ni so. gbogbo ṣẹlẹ̀ lára ọlọ́pàá náà o ẹjọ́ ọlọ́pàá alájí ọlọ́pàá. ẹ máa gbọ́ ọlọ́pàá ṣe dáadáa lélẹ́yìí ṣùgbọ́n ẹ̀rù tí ń bà mí ni pé
Nàìjíríà ní interest gbogbo ayé ní interest lórí case wọ́n ní interest àsìkò tá a mọ̀ ní o àsìkò tá a máa mọ̀ ní ṣé mọ́tàn yìí weddings Adedoyin may gain his freedom on Tuesday if care is not taken out. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ti sọ fún wa pé ká pe bàbá Fẹ́mi Fálànà tí bàbá bá ráàyè fún wa bàbá dáadáa ni wọ́n èmi náà sì mọ̀ pé táwọn tó wà bẹ́ẹ̀ náà bá rí wọn wọ́n mọ̀ pé tó lógìnì bá pàdé èkúté táwọn tẹ́kùn bá pàdé ẹkùn wọ́n fi rùyọra wọn ni wọ́n sì mọ̀ pé ẹ ti máa jà fún àwọn tó kù díẹ̀ káàtó ni á dáwó jọ níbi tí ilẹ̀kùn tí ó wá sí pé 10 million ní ẹ fẹ́ gbà níbi tí ilẹ̀kùn tí ó sùn sí lónìí owó wa pé kan tá a fẹ́ tá a ń béèrè fún náà ni ìdájọ́ òdodo ṣùgbọ́n bí Mr. Gbadé bá ti wá pè wá lọ́la pé ká go on àárọ̀ la fẹ́ kó jẹ́ àṣọjọ́ tí is the ruling it's just the discretion of the ẹ mọ̀ jà kọjá yé wa ẹ mọ̀ jà kọjá yé wa mo ti rẹ́ nìkan nínú àwọn ìyá wa tó wò wá tó ní ọmọ òun qualified lawyer ni tó sì gbùgbé àwọn tí bá sọ̀rọ̀ ó lóun bọ̀ wá ṣe ní pro bono láì gbowó. Alhaji ẹni ká yẹn máa bọ̀ pro bono kí láyà bá ṣe kéésì láì gbowó náà pè ní pro bono. ẹjọ́ mi nípa Alhaji o lórí báyọ̀ from now ẹjọ́ help wa ni tawadélé náà àti máa sọ̀rọ̀ náà táwọn bá tún ní àkìtì wọn láti gba lọ́ọ̀yà kan bí tàbí méjì Alhaji wọn pọ̀ ju ẹjọ́. bẹ́ẹ̀ bá tiẹ̀ máa pọ̀ ju ibẹ̀ kún lónìí ni